Otasansan rédíò and TV. Ìdùnnú àti ayọ̀ ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Malaysia fi kí gbajúgbajà àgbà pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn tó fi dé orí ẹ̀rọ ayélujára olóyè Mogaji Kola Olootu ọmọ Àdábánijà káàbọ̀ sí ilẹ̀ Malaysia ní ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2024 lára àwọn ọmọ ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá tí wọ́n gba olóyè Mogaji Kola Olootu lálejò ní Alhaji Tajudeen Niyas àti ọ̀tún ààrẹ gbogbo ọmọ Yorùbá nílẹ̀ Malaysia. Wọ́n ní inú àwọn dùn púpọ̀ láti rí olóyè Kola Olootu ní orílẹ̀-èdè Malaysia láti bí ọdún 6 sẹ́yìn tí olóyè Kola Olootu ti wá nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún 45 ẹgbẹ́ ọmọ Yorùbá lórílẹ̀-èdè Malaysia. Nínú fídíò kan tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára Facebook tí wọ́n fi ń kí olóyè Kola Olootu káàbọ̀ sílẹ̀ Malaysia ni ọ̀rọ̀ náà ti jáde. Ní báyìí o kò sí àní-àní wípé gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn olóyè Mogaji Kola Olootu ti wà ní orílẹ̀-èdè Malaysia tó sì ń gba afẹ́rẹ́ orílẹ̀-èdè náà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ìròyìn lọ́kan-ò-jọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.